ara òrukùn arò ẹyẹ ni ọ̀rọ̀ dà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC báyìí o, tó sì jẹ́ pé ìjà ó tún ti bẹ́ sílẹ̀ ó sì ti fẹ́ gbọ̀nà yọ láàrin gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ sẹ́nítọ̀ tí ó ń ṣojú agbègbè Ògùn East nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nítọ̀ Gbénga Daniel. Ìjà wọn tó ti fẹ́ gbọ̀nà yọ báyìí o, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti fẹ́ di ńlá, ó ti kọjá sí ìlú Àbújá báyìí, èyí tó fẹ́ kí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC lókè ní ìlú Àbújá àti gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fẹ́ máa kọlura wọn tó sì fẹ́ máa tàùn síra wọn gidigidi. Kì í ṣe ọ̀rọ̀ ìmọ̀ rárá wípé orogún àti ọ̀tá ní òṣèlú ìní Gbénga Daniel àti gómìnà Dàpọ̀ Abíọ́dún jẹ́ lásìkò yìí. Kódà wọ́n ti fẹ́ pín ẹgbẹ́ sí méjì ní ìpínlẹ̀ Ògùn nítorí pé àwọn ọmọlẹ́yìn Gbénga Daniel àtàwọn ọmọlẹ́yìn gómìnà Dàpọ̀ Abíọ́dún wọn kì í jọ ṣe àṣepọ̀ dáadáa. Ohun tí wọ́n sì ní ó ń fa ìjà wọn òun ni bí wọ́n ṣe ní gómìnà Dàpọ̀ Abíọ́dún wù láti lọ ṣe sẹ́nitọ̀ lọ́dún 2027 agbègbè tó ti fẹ́ jáde tó ti fẹ́ ṣojú òun ni Gbénga Daniel náà ti jáde, òun ló sì gba tíkẹ́ẹ̀tì sẹ́nitọ̀ ọbẹ̀ dání. Eléyìí ni wọ́n ló ń fa ìjà abẹ́lé láàrin Dàpọ̀ Abíọ́dún àti Gbénga Daniel nítorí wọ́n ní gómìnà Dàpọ̀ Abíọ́dún wọn gbọ̀nà bí ó ṣe gba tíkẹ́ẹ̀tì náà kúrò lọ́wọ́ Gbénga Daniel lọ́dún 2027. ṣá o ẹ̀rọ ti pé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ní àwọn wọ́ọ̀dù kẹrin ní ward 4 ní ìlú Sábó ní ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ní Gbénga Daniel ti jáde. níṣẹ́ ni wọ́n kéde wípé àwọn ti lé Gbénga Daniel kúrò nínú ẹgbẹ́, kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́, ìyẹn pé kó lọ fìdí mọ́lé fún ìgbà díẹ̀ tó lóyìnbó ń pè ní suspension. ọ̀rọ̀ ló sì di ariwo ńlá, ṣùgbọ́n níṣẹ́ ni ọ̀rọ̀ máa bẹ́yìn yẹn lọ́sẹ̀ tó kọjá yìí nígbà tí akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC lókè lọ́hùn-ún ìyẹn sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù níṣẹ́ ni ó máa yarí ìpọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tó o ní kò sẹ́ni tí ó ti lè Gbénga Daniel, àwọn òfòwòsí látòkè àti pé di àsìkò yìí ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Gbénga Daniel. ṣùgbọ́n nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ward 4 ní ìlú Sábó ní ìlú Ṣàgámù ìyẹn Adúrójà Olúwọlé àti alága wọ́ọ̀dù náà ìyẹn Adébáyọ̀ Ismail wọ́n jẹ́ kó dìímọ̀ pé ilé láti kẹ́sọ̀ ròde báwọn yóò bá lé ẹnìkan láti wọ́ọ̀dù náà ti máa ń lé olóṣèlú. wọn ní gbogbo nǹkan tí Gbénga Daniel gbogbo nǹkan tó ṣe táwọn èèyàn mọ̀ tó jẹ́ àṣírí ni pé ó ṣiṣẹ́ tako ẹgbẹ́ pàápàá lásìkò ètò ìdìbò ọdún 2027 àti pé àti wọ́ọ̀dù làwọn lè ti lè tí kì í ṣe pé láti òkè ẹni wọn yóò ti ṣẹ̀ṣẹ̀ máa lé. ṣá o àṣírí ìjà Gbénga Daniel àti Dàpọ̀ Abíọ́dún ti tú ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì sẹ́nitọ̀ ẹgbẹ́ òṣèlú APC tí agbègbè East ọdún 2027 gan ni wọ́n ló ń dá wàhálà sílẹ̀. bẹ́ẹ̀ ẹni wọ́n sì tún jẹ́ kó dì í mọ̀ ìyẹn àwọn alákòóso ward 4 ní Sábó ní ìlú Ṣàgámù wípé Gbénga Daniel ṣiṣẹ́ tako ẹgbẹ́ ló jẹ́ kí àwọn lè kúrò, ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣèlú APC lókè ti jẹ́ kó dì í mọ̀ pé kò sẹ́ni tó lé Gbénga Daniel dìgbì ló sì jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn.